Ògbómọ̀ṣọ́ ajílété, Ògbómọ̀ṣọ́ ajílété, sí ògo rẹ̀ là ń kọrin. Ìlú tí a lè ṣé lóòótọ́ ló sì fẹ́ràn Ògbómọ̀ṣọ́. ó mọ nǹkan kan, mo fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ju ẹnikẹ́ni lọ. Èmi tí mo lè kú nítorí Ògbómọ̀ṣọ́. Bó bá fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ní tòótọ́, káàdì ìdìbò rẹ dà. Káàdì ìdìbò àbí káàdì ìpọwó kí n máa fi ṣe. Èmi ẹ̀ máa dìbò. Díálé ọ̀tá Ògbómọ̀ṣọ́ ni ó. Gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tó bá ti tó ẹni ọdún méjìdínlógún sókè 18 years upward tí kò bá ti ní káàdì ìdìbò kí wọ́n tètè lọ fi orúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò wọn. Online registration yóò bẹ̀rẹ̀ ní 18th of August ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25th of August ní ìforúkọsílẹ̀ ojúkojú ní àwọn INEC offices ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Gba káàdì ìdìbò rẹ tọ́jú rẹ̀ di ọjọ́ ìdìbò. Má ṣe tà á, káàdì ìdìbò rẹ ní agbára rẹ. Ìkéde yìí wá láti ọwọ́ Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú yèyé akọgun Chief Mrs. Ellen Adigun. ọmọ Ògbómọ̀ṣọ́ wà lókè ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́ wà lókè ẹ̀yin Takùngbọ́jà wà lókè ìlú tó gùn ò gbọ́dọ̀ kọ́ ìlú tó gùn ò gbọ́dọ̀. àtúntò ààrẹ rẹ̀ gbogbo bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá o. àjọ tó ń ṣètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò tá a mọ̀ sí àjọ INEC ń fàkókò yìí rọ gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ìjọba àbílẹ̀ gúúsù àríwá oríire ògolúwa local government títí tó fi dé Sùúrùlérè local government láti tún jáde wá forúkọsílẹ̀ eléyìí tó gbìyànjá lọ́jọ́ kejìdínlógún àtọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ. ètò yìí àkọ́kọ́ gbéra sọ pẹ̀lú lọ sórí ìtàkùn ayélujára www.cvrinec.org. tó bá wà dọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ wà lọ sí gbogbo olú iléeṣẹ́ àjọ elétò òdìbò tó wà nítòsí yín níjọba àbílẹ̀ márààrún tí bẹ́ẹ̀ lu Ògbómọ̀ṣọ́ níbi tẹ́ ti máa ṣàlàyé orúkọ yín àdúgbò tẹ́ ti wá àtijọba àbílẹ̀ tẹ́ ti wá pẹ̀lú tòsíta alákọ̀ọ́kọ́ orí ìtàkùn ayélujára. ẹ wá máa gbọ́ o àwọn ẹni àyànfààní yìí sísílẹ̀ fún làwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ látọmọ ọdún méjìdínlógún lọ sókè. ẹ̀yin tẹ́ ẹ ti sọ káàdì ìdìbò yín nù ẹ má ṣàfihàn ó yẹ ẹ máa bọ̀. ẹni nọ́mbà orí káàdì rẹ ti parẹ́. bẹ́ẹ̀ ni ẹni tó ṣe ìpàrọ̀ bùgbé láti ìletò kan sí ìletò mìíràn gbogbo àwọn wọ̀nyí là ń retí láti wá forúkọ sílẹ̀ o. ẹ má gbàgbé pé káàdì ìdìbò wa lágbára wa láti yan ẹni tọ́kàn wa ń fẹ́ fẹ́tò ìdìbò tó ń bọ̀ lọ́dà. lásì gbàgbé pé ẹ̀ka péré láǹfààní àti lè fowókọ́lẹ̀ o. gbogbo ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti ìjọba àbílẹ̀ márààrún la rọ̀ láti jáwé kí á wá forúkọ sílẹ̀. olùkéde ẹgbẹ́ onídàgbàsókè ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. káàdì ìdìbò rẹ àdúpẹ́ Ògbómọ̀ṣọ́ la wà. Ògbómọ̀ṣọ́ ajílété pọ́ndógún àyàkókò nàkí ajímù tábà ogun wọ́n ń lè lẹ́yìn lára iwájú. Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ orúkọ mi Sọjí Abíọ́jẹ́lá. mo kí bá mi Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́. àwọn ni wọ́n ṣe agbátẹrù fún ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. mọ́ mi yèyé Ellen mo kí yín o. mo kí Ṣẹ́gun Kútì láti kó fẹ́tò yìí nù. ọ̀nà tá à ń rè ọ̀pọ̀ lọ́jọ́ tèmi ọlọ́jọ́ òbí kan náà la ní òní gangan sí náà ló kú sí. bá mi Joshua Kanji John Oyèwọlé òní lọ́jọ́ òbí wọn ojúlówó ọmọ odidi èní wọn tọ̀ ẹ kú iṣẹ́ o a máa tẹ̀ wájú o tọ̀ iṣẹ́ ń bẹ wájú wa mo ti lérí lẹ́ka fún wa ní Sunday tó kọjá wípé ọjọ́ tòní ọ̀rọ̀ kan ń bẹ tọ́kan gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ bá sára wa ẹ má bínú ọba sì wù yín ẹ dára wa àdúpẹ́. àwa ọ̀dọ́ tí a bá nífẹ̀ẹ́ sí àti ṣe iṣẹ́ bá wa ta ọjà níbi tí a ti ń ta jẹnẹrétọ̀ ta páàtì máṣíìnì páàtì ọkọ̀ ẹ pè mí lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá sì fẹ́ kọ́ irú iṣẹ́ yìí náà ẹ pè mí lẹ́yìn ètò bó bá ṣe ń lọ àá sọ fún yín pẹ̀lú owó tó nítumọ̀ lówó oṣù bẹ́ẹ̀ bá sì kọ́ṣẹ́ àá fiṣẹ́ hàn yín láàrin oṣù péréte ẹ sì dọ̀gá ara yín. ilé kún lónìí Olódùmarè ìborúmọ gẹ́gẹ́ o à ń gbadé okú iṣẹ́ kékeré ọdẹ okú iṣẹ́ o. àwọn tí ó jẹ́ òpómúléró odidi lẹ́yìn akọgun láàmú akọ̀wé ń bẹ́ńlẹ̀ agbá lọ́jọ́ tèmi ẹ bá ń kíra lé ẹ dárúkọ yín fún wa. ẹ kúrọ̀lẹ́ o orúkọ tèmi ni Àyànbánjí Òjó akọ̀wé Ògbómọ̀ṣọ́ Descendant Development Association. ọmọ agboolébó lẹ́yìn o. ọmọ ilé ìsàlẹ̀ làkà ní ilé àrùnbọ̀. làkà ilé àrùnbọ̀ báyìí prof orúkọ ti yín sà. ẹ ṣe orúkọ tèmi ọ̀jọ̀gbọ́n Abdulgani Ọláyínká Rájí mojólùkọ́ ní ilé ẹ̀kọ́ fásitì ti Ìbàdàn. ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ nílé Fẹ̀dẹ̀gbó ìsàlẹ̀ àfàn original. ìdá méjì rú tá ń pè lẹ́nìkan. bẹ́ẹ̀ni. àwọn àti nǹkan bẹ́ẹ̀ báyìí máa ń gùn mí. mo sì ti ṣe alákòóso ètò ìdìbò nínú ìpínlẹ̀ bíi mẹ́ta. ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Olódùmarè INEC Ògbómọ̀ṣọ́ adúpẹ́ tọ́ bá mi níbẹ̀ o. orúkọ tèmi ni Adépọ̀jù Gabriel ọmọ ilé Abógundé
ní tààrà. Abógundé tààrà. Bẹ́ẹ̀ni l'Ógbómọ̀ṣọ́ mi báyìí náà ni. Ó dà kí mẹ́ta l'Abógundé àbí. Bẹ́ẹ̀ni. Tààrà lẹ́yìn fi sí. Tààrà ti wa. Ṣùgbọ́n orílẹ̀ kan náà ni lórílẹ̀ wa. Orílẹ̀ kan náà ni gbogbo ọjọ́ wa. So èmi jẹ́ ẹni tó ti fẹ̀yìntì ní iṣẹ́ INEC. INEC náà ni. Ní ìlú Èkó. Tọ́ ní gbogbo nǹkan. Orúkọ mi ni Adérẹ̀mí Adéwálé, ọmọ bíbí ilé Ọ̀tún Àgòrò ní Ìjẹ̀rú ní Ògbómọ̀ṣọ́ wa iná ni. Ọ̀tún Àgòrò ní Ìjẹ̀rú. Bẹ́ẹ̀ni, èmi náà jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àjọ elétò ìdìbò ti orílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n wa ti padà sílé pẹ̀lú àlàáfíà. Ọ̀tún Àgòrò kan ni Black Scorpion ni. Black Scorpion bẹ́ẹ̀ ni. Ok, èèyàn mọ Black Scorpion rẹ. Bẹ́ẹ̀ni. Tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọ́ ẹ wà súnmọ́ ju ẹ̀yin INEC torí pé ẹ̀yin gẹ́gẹ́ lọ́rọ̀ ẹ̀ kàn ẹ má lọ akọ̀wé ẹ̀yin náà súnmọ́ ju díẹ̀ sí kóhun ilé jákè sí ilé dáadáa. Tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ ká ti bí bẹ̀rẹ̀ ẹ ṣeun ẹ fẹ́ ká ti bí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìforúkọsílẹ̀ ìbò dídì. Ọ̀rọ̀ ìforúkọsílẹ̀ ìbò dídì ṣé a nílò rẹ̀ torí ó kùnú pé à ń dìbò àmọ̀pá dìbò àfọwọ́kọ́lẹ̀ àti mọ̀ ṣé a nílò ká sọ nípa rẹ̀ gan. ẹ ṣe atọ́kùn ẹ ṣeun. ẹ rí i pé nínú ìpolongo tí wọ́n ń ṣe wọ́n ń sọ fún wa yìí pé káàdì ìdìbò wa òun gangan ni tí a nílò láti fi ṣe ìdìbò. Ó fi hàn yí pé ẹni tí ó bá wáyé kò lè gbáyé. Ẹni tí ò wáyé ò lè gbé ayé. Ẹni tí ò fowókọ́lẹ̀ kò lè dìbò. Ẹni tí ò sì dìbò kò lè yan ẹni tí ó bá fẹ́. Òun ló dífá fún gbogbo wa pé ká múra ká jáde ká lọ fowókọ́lẹ̀. Nítorí pé ńgbà tá a bá fowókọ́lẹ̀ ìgbà yẹn ni a tó wá lè yan ẹni tí ó mú ìlọsíwájú bá ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ń sọ nípa ìdìbò báyìí pé tá a bá ní káàdì tá a gba fókọ́lẹ̀ tá a gba káàdì wa a lè yẹn ni tá a bá fẹ́ tí ó mú kílù ìtẹ̀wájú abẹ́ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ INEC lẹ́ẹ̀kan sí i ní Gúnbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ sẹ́yìn kí ni ẹ wò pé ó jẹ́ ìhà tí a máa ń kọ sí fífowókọ́lẹ̀ àti gba káàdì ìdìbò nígbà kan sẹ́yìn. Ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sọ yìí fún bẹ̀rẹ̀ béèrè yìí tẹ́lẹ̀ rí ètò ìfowókọsílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ńgbà kan rí ṣe mọ̀ pé àti ìdèbí aláyé ju ara wọn báyìí. Bẹ́ẹ̀ni. Orúkọ pa ń kọ káàdì mú káàdì lọlé ni bọ̀ lọ́wọ́ tá a wà nísìnyìí ìhà táwọn yẹn kọ sí ìjáde sí ìfowópamọ́ yìí ó lọlẹ̀ pátá. Ó lọlẹ̀. Ó sì jẹ́ nǹkan tí ó lè jẹ́ nǹkan àkóbá fún wa nílùú Ògbómọ̀ṣọ́ yìí. Ibi tá à ń lọnu ó lọlẹ̀. Bẹ́ẹ̀ ni ìrí tí àwa rí ibi táwa ti fẹ̀yìntì akitiyan wọn níbẹ̀ tí wọ́n jáde nítorí pé tí a bá mú Ìbàdàn tán nígbà kan rí ibùdí sí Ògbómọ̀ṣọ́ lọ́kàn ṣùgbọ́n tá a bá wá wo fígọ̀ tá a ní compare to Ìbàdàn Ògbómọ̀ṣọ́ ó lò gan ni ó lọlẹ̀. Ó lò gan. Kí lẹ̀yin lérò pé ó fà? Ṣe rí bóyá àwọn ènìyàn wò pé ohun tí wọ́n rí lọ́dọ̀ àwọn ìjọba wọn ò rí. So kí làwọn ọmọdé àwọn láàmú sí láìsí mọ̀ pé à ń ṣera wa náà nítorí pé nítorí wà lẹ́yìn ọ̀fà wọn ló ju èjì lọ. Lẹ́yìn pé a dìbò tán ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ń fi àwọn òǹkà iye tá a rẹ́gísítà iye tó nǹkan wọn fi ṣe. Ibi tá à ń lọnu aráalé ẹ gbọ́rọ̀ yìí dáadáa ẹ tún ọ̀rọ̀ yẹn mú ẹ dákun ibi tá à ń lọ gangan lẹ́ ń mọ̀ ń gbọ́ yín sà. Torí pé bàbá fokọ́lẹ̀ tá a fi dìbò dìbò lọ tán lẹ́yìn ìbò nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà wá ní òǹkà wa ló lè fà wá fún wa. Iye fígò àwa tá a fokọ́lẹ̀ ìjọba tó máa ń lo àbí bẹ́ẹ̀ni láti sọ pé tọ báyìí láṣẹ pín láṣẹ là á bẹ́ẹ̀ni. Ẹ dákun àbá mi tó wà ń gun bí ẹ̀yin best man fún ọ̀gá mi ẹ ti rántí ẹ ṣeun. Ẹ jẹ́ kí n béèrè wípé àwọn oṣù ọwọ́ carpenter bricklayer
àgbẹ̀dẹ àwọn dó sí igun kan àwọn alákọ̀wé tá à ń dẹ táì tẹ́bi òkìlọ̀ fún wa wọ́n dó sí igun kan nínú gun kínní àti gun kejì ṣẹ́gun àwọn onítáì ní èé jáde fowókọ́lẹ̀ ní àbígun àwọn sí ọwọ́. ọ́fíìsì ibi méjèèjì lóòtú ọ́fíìsì igun méjèèjì ẹlòmíì ò já time pa ẹ̀ pé kí ni ìwúlò ẹ̀ láàrin àwọn alákọ̀wé àti àwọn oníṣẹ́ ọwọ́ so ìyẹn gan ló mú irú ètò yìí jáde báyìí ní àkókò yìí pé ó wúlò fún wa ju bí a ṣe lérò lọ so a dẹ̀ ń gba gbogbo aráalé níyànjú wẹ́dà pé oníṣẹ́ ọwọ́ ni mí ni o àbẹ́ onítáì tí mò ń dé ni o láti jáde láti rán àwọn ọmọ wa létí pàápàá jùlọ àwọn ọmọ tó ṣe pé ọmọ ọdún méjìdínlógún 18 years láti lọ forúkọ wọn sílẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú. láti lọ fowókọ́lẹ̀ fún ètò ìdìbò tí ń bọ̀ ẹ jẹ́ n pàṣọ́dọ̀ prof ọ̀pọ̀lọpọ̀ ní èyí rọrùn fún o nínú ìfẹ́ jáde o wọn láwọn ó tó gbọ́n náà yóò wá sú àwọn bí ayé lọ́jà yóò sú wa eléyìí tí a fẹ́ kẹsẹ̀ bọ̀ yìí bó ni o ṣe ní sú wa. ẹ ṣe rí ètò ìdìbò tí wọ́n ìforúkọlẹ̀ fún ètò ìdìbò tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ wọ́n ti pín sọ́nà méjì ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní lórí ẹ̀rọ ayélujára ká ti kọ́kọ́ lọ fókọ wálẹ̀ ń bẹ̀ á wà rí ìwé pélébé kan tá a tẹ̀ jáde tá a wà mú lọ sí àwọn olúùlú àwọn ìjọba àbílẹ̀ àwọn ọ́fíìsì wọn ti INEC tá a fi wá lọ gba tá a fi lọ ṣe ìforúkọsílẹ̀ tí ó yanrantí dáadáa nígbà tó bá láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì títò sẹ́ẹ̀dí tẹ̀yàn bá ti ń ṣe nǹkan lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ títò ó ti kú òmẹ́ ó ti dínkù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń tá tò fún nígbà tá a bá ti fi sí orí ẹ̀rọ yóò ti lọ àwọn ó ti wá bá wa ṣe ìdàkejì rẹ̀ lẹ̀ lọ́dọ̀ wọn lọ bàbá ti ń débẹ̀ kò wá ní pẹ́ wa mọ́ tá a bá wá ń wò pé àsìkò mi ni ó gba nǹkan oríṣiríṣi a fẹ́ lọ síwájú nù. ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀lànà àbí ni ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì ọjọ́ mẹ́sàn-án ló wọ́n bẹ̀rẹ̀ on the 18 ọ̀la ni a bẹ̀rẹ̀ ti ayélujára ìyáfẹ́ ìtọ́lá wọ́n rò nínú ọkàn mò ń sì ń gbọ́n bì pa àwọn ní arúgbó ńlẹ̀ bó làwọn àgbà ó ṣe ṣe ẹ̀jẹ̀ tí sí bá mi bẹ̀ wọ́n bọ́sùn máìkì mọ́ wọn bó ni àwọn àgbààgbà àtàwọn tí ò lè kọ́ kà wọ́n ṣe ṣe tí wọ́n láti ọ̀la lọ. láti ọ̀la lọ aláwọn ọmọ kéékèèké ládùúgbò tí ó jẹ́ pé ẹgbẹ́ òdìdí ẹ̀gán tiẹ̀ ti ń gbèrò tó bá yá láìpẹ́ wọ́n wá àwọn ọmọ kan ní àdúgbò kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ fún ní bóyá dátà gbogbo fóònù wa ń dúró tá à ń lò yìí kò sí tí ò lè ṣe ní tá à ń sọ yìí ọmọ ìyá kan béèrè orúkọ wọn á lè bá wọn fògbó ẹ̀ síbẹ̀ lọ tó má ti forúkọ ẹ̀ síbẹ̀ bí pọ́fẹ́sọ̀ lẹ́ẹ̀kan yẹn orúkọ yóò ti lọ ṣáájú sínú akoto kí ní INEC kọ́kàn débẹ̀ kọ́kàn gba ìka rẹ̀ kọ́tẹ̀ka ó sì ya fọ́tò rẹ̀ lókù kó dẹ̀ máa lọ. ṣé wàá rí kinní kan tó dájú ni pé ètò yìí bẹ̀rẹ̀ láti ọ̀la lọ ọ̀la 18 yóò sì wà títí di 30th August ọdún tí ń bọ̀. bẹ́ẹ̀ ni nítorí wọ́n máa ń ṣe wá online àti tí káwòrán wọlé báyìí. bẹ́ẹ̀ ni nítorí wọ́n máa ń ṣe wájú níbi títò táwọn sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ wà dúró di ìgbà tó bá fẹ́ parí tán tí kálukú wa bá ń lọ ní enítere ègìtere láti ìsìn lọ títí tí díẹ̀díẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pátá bá bẹ̀rẹ̀ sábà yìí àárí tẹ̀sí lọ́fíìsì wa akájọkọ̀ àmọ̀ wò báyìí ni àárí yàn kankan kọ́ wa ṣùgbọ́n àwọn tó bá lọ nígbà yìí wọ́n jẹ jàǹfààní pé èrò ọ̀pọ̀ ọlọ́ọ̀mẹ́ ó kó mẹ́gbà náà ni tó bá kù ọ̀sẹ̀ méjì láwa mọ sáré kàtàkàtà yóò máa sáré lọ síbẹ̀ nítorí wọ́n fa àǹtò gan nìyẹn. akọ̀wé ODDA ẹ̀yin náà bá wa sọ̀rọ̀ ètò wo ni ODDA ń ṣe tí kìíní òfin rọ̀ wá lọ́rùn àti tí ọ̀nà àti oníwòmí wù ọ́. ẹ ṣeun gidi gan atọ́kùn tẹ bá rí èyí tá à ń ṣe lọ́wọ́ yìí gan ara ẹ̀ náà ni pé ká máa mú ọ̀rọ̀ yìí wá sí gbogbo àwa ọmọ Ògbómọ̀ṣọ́ ká gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti sọ fún wa bíi pé gbogbo fígọ̀ tá ní nínú INEC register ó ti kéré jù l'Ógbómọ̀ṣọ́ ó ti kéré jù
in fact mo ń bá lọ́ọ̀yà Mohammed sọ̀rọ̀ ní ọ̀sán yìí tẹ́ bá gbọ́ nǹkan tó sọ nítorí àwọn jẹ́ politician èmi ò ṣe politician àwọn ò sì ṣe politician lójijì ẹ̀ náà mọ̀ wọ́n ní pé àwọn tó ń dìbò l'Ógbómọ̀ṣọ́ agbára káká náà fi wọ 120,000 báwo la ṣe fẹ́ wá máa 120,000 báwo la ṣe wá fẹ́ máa béèrè fún nǹkan látọ̀dọ̀ state government béèrè fún nǹkan látọ̀dọ̀ federal government. a sì wá nǹkan náà lu ìlú nǹkan tó di wá sí dúró fún ni pé látijọ́ ta ti bẹ̀rẹ̀ ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ làwa wà fún. bẹ́ẹ̀ni. eléyìí sì ni a sì rí pé ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ pẹ́ńbélé ni tá a bá ti lè ṣe léyìí àwọn nǹkan yòókù tá à ń wá bí ọ̀rọ̀ state capital tá à ń pariwo yìí náà ara yìí náà ni ara tí wọ́n wò náà nǹkan tó máa wò ní ẹ sì nílẹ̀ ẹ̀pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn èèyàn dà 20,000 yìí àwọn èèyàn dà ṣé ti yé yín so gbogbo àwọn nǹkan tá a fi ń sọ pé nǹkan tá a sì fẹ́ ṣe é sì ni pé bá a ṣe ń ṣe rédíò ìtàn a ti rí gbogbo àwọn aláàfáà a ti bá wọn ṣe ìpàdé a ti sọ fún àwọn ti Christian ní àwọn ti Muslim a ti bá wọn chief sọ̀rọ̀ ní palace a ti dé ọ̀dọ̀ Òpétu a ti dé ọ̀dọ̀ Ṣọ̀ún à ń lọ káàkiri. ṣé a ti délé Ọ̀rúnmìlà. a ti dé ọ̀dọ̀ Àràbà a ti dé Àràbà wo a ti dé ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ ni a ti dé ọ̀dọ̀ wọn ìyálóde náà sì ti pe gbogbo àwọn ìyálọ́jà wọ́n ti bá wọn sọ̀rọ̀ pé nǹkan báyìí ẹ jẹ́ kí gbogbo á dìde nígbà tá à ń bá wọn lọ́balọ́ba sọ̀rọ̀ ní palace a rí i pé gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan wà tó jẹ́ pé èrò ti kún bẹ́ẹ̀ ni jaburata tó jẹ́ pé ọdún mẹ́rin tó ń ṣe kínní sẹ́yìn kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbà yẹn so gbogbo ẹ̀ ní ìsìn afẹ́ káwọn èèyàn jáde ó tún wà kò tún kú sí ó tún kú o àwọn ọmọ wa tán wà ní àjòjì káwọn náà padà wálé wá rẹ́gísítà sílé bóyá prof lè sọ̀rọ̀ dáadáa lórí ìyẹn. àyè prof ẹ sọ nípa àwọn tó wà lẹ́yìn odi. àwọn tó wà lẹ́yìn ẹ̀. ṣe rí bí wọ́n ṣe sọ mo ṣe rí nù àwọn tí wọ́n wà lẹ́yìn odi kí wọ́n wá. kán wálé. wọ́n wálé nígbà tá a bá fẹ́ dìbò wọ́n ó tún wálé wọ́n wá dìbò ká pọ̀ ká dìbò wọ́n tún sọ̀kan ní ìsìn pé àwọn àdúgbò kan wọ́n tún ti dìde ṣe rí àwọn àdúgbò lórí ètò yìí ẹni tí ó bá ti kókó bóyá ó ti kókó lọ́jà àgbó ó ti wà lámọ̀ọ́mọ̀ àti wá sọ́jà àgbó láti wá dìbò ó lè nira díẹ̀ kó lọ ètò yìí náà ó lè mú káàdì rẹ̀ yìí pé ìdìbò lọ́jà àgbó mọ́ àmọ́ mọ̀ mọ́ fẹ́. tàbí kéré lọ́hùn. ọgọjọ́. ètò tí wọ́n tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí ara tó wà fún un. káàdì mi rí ti ń bẹ lójú ẹ̀ mọ́ ètò yẹn wà fún un. káàdì mi ó sọnù mo tiẹ̀ kókó òǹdé ìyìn mọ́ bí mo fi sí kí wọ́n wá wọ́n bá wọn tún káàdì náà ṣe. wọ́n bá yín tún ṣe. ká wá pọ̀ torí pé ìlọsíwájú ìlú yìí ó jẹ wá lógún. à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ìmúfalẹ̀ kí ló fà táwọn fi máa mú falẹ̀ kí lẹ́yìn lérò nínú àkíyèsí yín. ẹ jẹ́ kí bàbá mi bẹ̀rẹ̀ sọ̀rọ̀. oríṣiríṣi nǹkan ló lè fà á àìnífẹ̀ẹ́ sí ní tó ń lọ ń lù bóyá ẹlòmíì ò mọ ohun tó yẹ kó ṣe pé ok ibi tó yẹ kí n ti lọ forúkọ sílẹ̀ ní tàbí pé ibi kí n ti lọ ibi tí mo fẹ́ máa dìbò nìyí ẹlòmíì dẹ̀ ní pé àṣe lánàá gan àrí kíní ọ̀hún gbà ẹ mọ̀ pé àwọn káàdì ìdìbò gan tó yẹ pé wọ́n ti forúkọ sílẹ̀ tipẹ́tipẹ́ ó ṣe kúnlẹ̀ tí wọ́n ò gbà ìyẹn náà wà ń bẹ̀ kíní yóò dẹ̀ kí ṣe pé bóyá mówó wá tàbí kó ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn bóyá yẹn tó máa ń discourage ẹlòmíì láti lọ pé wọ́n pé ká tó máa mówó wá nǹkan kan bẹ́ẹ̀ ní ìsìn ọ̀fẹ́ ni kíní yìí kò kí ṣe bí ATM ti báǹkì tíyàn bá sọnù tó sọ pé kò san bóyá ẹgbẹ̀rún kan ni kò tó rí gbà irú gbogbo àwọn tí a sọ pé bóyá wọ́n sọ káàdì wọn nù náà àǹfààní náà tún ní ẹ sọ pé tọ mo sọ káàdì mi nù nítorí ọkàn máa sọ ni pé ibi báyìí ni mo ti máa ń dìbò ẹ̀rọ ayélujára wọn yìí tó bá ti bá wọn tẹ orúkọ wọn síbẹ̀ àti ọjọ́ ìbí wọn yóò gbé gbogbo ẹ̀ jáde fún wọn kò ná wọn ní ìṣẹ́jú 5. prof àǹfààní wo ló wà nù ká yára kankan láti forúkọ ọ̀rọ̀ wa sílẹ̀. mo fẹ́ káwọ̀ yára sí lóògùn sọ́lá ní ọ̀sẹ̀ kan. àǹfààní pọ̀ ń bẹ dáadáa nítorí pé ṣe rí kí nǹkan wà nílẹ̀ kéèyàn ó ṣe wàràwàrà kó ṣe lásìkò ọ̀dà ẹ rí i pé akẹgbẹ́ mi sọ lẹ́ẹ̀kan pé ńgbà àwọn èèyàn wà dúró fún ọdún kan tá a fi ṣeun ńgbà tó bá wá ku ọ̀sẹ̀ méjì wọ́n mọ̀ wá sáré ìgbà yẹn làwọn èèyàn mọ̀ wá tò tẹ bá rẹ́ lómi tẹ bá bí léèrè yóò sọ pé èmi ò lè tó ní ṣùgbọ́n láti bí ọdún kan là ti ń ṣe kí ló dé tá a wá tó bá di lọ́la nísìn
tó bá ṣe pé iléeṣẹ́ yìí tẹ́ bá lè rìn káàkiri ni ẹ lè má rí yàn lọ́dọ̀ àwọn tí ń ṣètò ìfowókọ́lẹ̀ yìí. ẹ já lọ sí kàfé a lè ṣe ń kàfé a lè ṣe lórí fóònù. a lè ṣe lórí fóònù a lè ṣe ń kàfé a lè ṣe nù yàrá wa ètò àkọ́kọ́ ṣe ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ a lè ṣe ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká tó dé INEC wọn ó ti bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ tó jẹ́ pé kákan tẹ̀ka kí wọ́n sì ya fọ́tò wa ó ti tán. ẹ dákun ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ akọ̀wé wa ṣé ODD ò lè ràn wá lọ́wọ́ fáwọn tí ò bá ṣe lọ́sẹ̀ àkọ́kọ́ yìí bóyá ẹ bá wá bíi mini cafe kan kẹ bá gbèsègbè INEC kọ̀ọ̀kan. ẹ ṣeun sẹ́rù wọn wúwo jù. kò wúwo jù kò sí nǹkan tí ò ṣeé ṣe tó bá ti jẹ́ ọ̀rọ̀ ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ni a ti ní àwọn tó tẹ̀ máa lọ káàkiri gbogbo àwọn ọjà gbèríko láti máa pariwo polongo a sì ń wá bá ṣe fẹ́ wá àwọn bíi ọmọ méjì tó máa tẹ̀lé àwọn tó ń polongo yẹn ṣé wọn pé tó bá lọ sọ́jọ́ ọjà ń sìn àwọn èèyàn kan lè di ó yá ẹ sáré bá mi ṣe kínní àárẹ̀ àwọn ọmọ tó máa wà pẹ̀lú wọn bẹ̀ láti lè bá wọn sáré ṣe bọ̀ kí gbogbo wọn máa mú kínní NIN wọn láti mú dání wọn láti mọ̀ ti gbọ́ NIN ẹ láti mọ̀ orúkọ yín ẹ má máa jẹ́ kí orúkọ tàṣé o torí bẹ́ẹ̀ ṣe forúkọ yín lẹ̀ ni ó yẹ kí ó yẹ gbogbo nǹkan yẹn ó yẹ ká mọ̀ jẹ́ni a fẹ́ rọ àwọn èèyàn wa ẹni tó bá mọ̀ pé òun ò tí ì pé 18 years kó jọ torí Ọlọ́run kó wọ́n á fẹ́ kí Mr. Adéwálé sọ̀rọ̀ gidi lórí kínní. ẹ sọ̀rọ̀ ń parẹ́ lórí sí ojú òpó lẹ̀. ó ṣe pàtàkì pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ wa ń sìn náà ní wàhálà pẹ̀lú JAMB a ti wáyà gbogbo dọ́kúmẹ́ǹtì wa ló Nàìjíríà a ti wáyà ẹ̀ pọ̀ pé ìtò bá fi gba NIN ni kò fi gba ètò káàdì ìbò yìí. èyí tó lò fún NIN ni kò lò àtọkọ rẹ. bẹ́ẹ̀ ni kọ́mọ̀jẹ̀ kí ẹnì kankan kó sọ pé ọmọ 15 years ó tara rẹ̀ ń bọ́n lẹ́sẹ̀ ní àyíbá náà ṣe wí pé ó ti yọ ọdún mẹ́ta kúrò lórí ọjọ́ orí ẹ̀ ń sìn ó bẹ̀rẹ̀ yunifásitì ó parí ìgbà tó bá máa débi iṣẹ́ ìgbà tó bá dígé píìkì kárí ẹ̀ lẹ́nu retirement over setting wọ́n sọ pé so kó jọ kọ́mọ̀jẹ̀ kẹ́ni bọ́ọ̀dì tí wọ́n kó dẹ̀ mọ́. ẹ fẹ́ sọ̀rọ̀ kan àbí. nítorí ọdún tí ọmọ tó pé 18 years yẹn tó bá pé 18 years lọ́la mọ̀ ṣe lónìí. fine ẹ ṣeun. tó bá pé 18 years ní March ọdún tí ń bọ̀ mọ̀ ṣe títí di March tí ń bọ̀ ọjọ́ kejì tó bá pé 18 yẹn gan tó lọ ṣe. ẹ ṣeun ẹ dákun kí n tó sí ojú òpó lẹ̀ aago ìṣẹ́jú mẹ́rin náà ló fún ọdún yìí lọ. àwọn màmá kan bẹ́ẹ̀ ń lé bẹ́ẹ̀ fi sí wọn wọ́n mọ yín mú pé táwọn ilé ìtọ́ lọ kí làwọn rí ń bẹ̀ ẹ sọ fún wọn ilé ìkọjá arú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ọ̀dọ́ sẹ́mi pé mọ̀ ń wáṣẹ́ tó bá débi iṣẹ́ tó wọ́n gbọ́ sí wọ́n béèrè pé ìwé ìdí káàdì ìdìbò rẹ̀ dà ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣiṣẹ́ wọ́n béèrè káàdì ìdìbò rẹ̀ fẹ́ má máa rìn káàkiri lásán rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀. ẹ jẹ́ àpè ní màá bí méjì síta táwọn ẹni máa pè fúnra lọ́wọ́. ọ̀ya. ok èmi ni secretary orúkọ mi Àyànbánjí Òjó nọ́mbà mi. ẹ dúró ẹ má pè síta. all right. nọ́mbà tèmi wà available. èmi ní kẹ́ ẹ pè ṣe gbọ́ etí màá ṣe wọ́n mọ̀ pé akọ̀yọ́ sanwó ṣẹ́ mi 07032880939 torí àwọn tó máa ń ṣe àǹfààní lò màá tì wọ́n sí ọ̀dọ̀ yín ẹ̀ bá jẹ́ pé ó bá jẹ́ new màá tì sí ọ̀dọ̀ yín 07032880939 fún ìpè wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pè sí 08061998459 08061998459. hello. orúkọ ti yín o. ìbéèrè yín ní kankan. kí kò ní rẹ́yìn lórúkọ Jésù. àṣẹ o. ìbéèrè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní pẹ̀tù àwọn tí ò wá jáde kó làwọn fẹ́ fẹ́ ṣe wọ́n. ẹ mọ̀ ọ̀rọ̀ wọn ni. ẹ gbọ́ kí last round tí ò jáde. kó náà jẹ́ ambassador fún ODD. so o ti gbọ́ wọn náà sí ọmọ ODD àfọ̀nlá ward. hello. mo ti gbé pè yín o. hello. 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 yes. orúkọ yín o. kàjí láti dẹ̀gbọ́n lóṣùpá. ok ìbéèrè yín. àwọn tí ọba lè máa lo kíní níbi kátà tí ń dìbò tẹ́lẹ̀ àìfẹ́ gba káàdì tó jẹ́ dáṣe nísìn ìṣẹ́ ní àmàṣe ní ọ̀la láti online yẹn àwọn tí ọba ní fóònù tí èsì ń kọ́. ẹ bẹ nìkan ládùúgbò yín àbí kẹ́ lọ sí kàfé pọ́ńtàkì jẹ́ kí n gba ìpè yìí. mo dùn ti ìgbà tí physical appearance. hello.
hello hello béèrè yín kankan. ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ nínú tá à ń sọ yìí. jọ́ mẹ́jọ àyè ó tún wà jọ́ mẹ́ẹ̀ẹ́dógún àyè náà wà ẹ kó béèrè yín jọ à á wà. hello ẹ ṣeun ìbéèrè yín o Samson. yes ìbéèrè yín o. àwọn táwọn rẹ̀ gbà. bọ́lá ti fẹ́ jàǹfààní rẹ̀. bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀yin tẹ́ ẹ wà ń rẹ̀ gbà tẹ́ ẹ bá ti lè ṣe torí ayélujára ẹ ṣe tẹ́ ẹ bá lè ṣe ẹ lọ sí olúlu ìjọba àbílẹ̀ yín ní Sùúrùlérè tó bá di bí ọ̀sẹ̀ kan wọ́n bá yín ṣe ń bẹ̀. ṣé ẹ ti gbọ́. ẹ̀yin tẹ́ ẹ bá ti lè ṣe látọ̀la tí ó fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ lọ èyí tẹ́ ẹ lè ṣe lórí ìdúrà ayélujára yẹn wọ́n bá yín ṣe ọkàn jẹ́ pé ẹ pẹ́ díẹ̀ ju àwọn tí wọ́n bá ti ṣe lórí ẹ̀rọ ayélujára fúnra wọn lọ ni. ó dẹ́kun orúkọ yín lẹ́ẹ̀kan sí ọjọ́ ti lọ. ok ẹ jọ a fẹ́ kí ẹ mọ̀ pé àwa OGD a ṣe olóṣèlú o òṣèlú sì kọ́ ló rán wa wá bí o ọ̀rọ̀ ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ló bá wa wá kò sí sóṣèlú kankan tó ń fún wa lówó fún nǹkan tá a jẹ. àní kí nọ́mbà owó tiẹ̀ pọ̀. ara wa là á fi ṣe owó tá a dá nínú jíù wa la fi ń ṣe kínní so kò ṣe pé bóyá òṣèlú kan làwa ń ṣiṣẹ́ fún a ṣiṣẹ́ fún òṣèlú o. orúkọ tèmi ni Àyànbánjí Òjó akọ̀wé OGD. ẹ ṣeun bá mi. ọ̀jọ̀gbọ́n Abdulgani Ọláyínká Rájílè mi mo ti jẹ́ alákòóso ètò ìdìbò ní Èkìtì Ògùn àtọ̀sùn rí. ìpínlẹ̀ mẹ́ta tán. orúkọ tèmi ni Adépọ̀jù Gabriel èmi jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì nílé iṣẹ́ ètò ìdìbò nílùú Nàìjíríà. ẹ ṣeun. orúkọ mi ni Adérẹ̀mí Adéwálé òṣìṣẹ́ fẹ̀yìntì ètò àjọ elétò ìdìbò náà ni láti ìpínlẹ̀ Ọ̀ṣun. akọgun ẹ ṣé mo dúpẹ́ ASK mo kí wa ọjọ́ mẹ́jọ wọ́n gbàlejò kan lálejò wọ́n gbẹ̀nìkan lálejò láti Àbújá tí wọ́n bá wa sọ̀rọ̀ tí ó yẹ ká tún mọ̀ sí kí lófin sọ nípa rẹ̀ tí ó sì ràn án lọ́wọ́ mo kí Ọpẹ́yẹmí mo kí ọ Kékeré Ọdẹ orúkọ tèmi ni Sọjí Abẹ́jẹ́lá odijọ́ mẹ́jọ àlàáfíà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́. Attention, Ògbómọ̀ṣọ́ great indigenous and great people of Nigeria. The Independent National Electoral Commission (INEC) is imploring the inhabitants of Ògbómọ̀ṣọ́ land across the 5 local governments, Ògbómọ̀ṣọ́ South Local Government, Ògbómọ̀ṣọ́ North, Ìlú-Ìwà Local Government, Sùúrùlérè and Orílẹ̀ Local Government to visit our website on the 18th of August for the registration as an eligible voters at www.cvr.inec.ng.org. And on the 25th of August, you are highly expected to come along with the generator slip on our website to INEC official office at your respected local government from 9 a.m. prompt to 3 p.m. at no cost. Who are the eligible